tí ìyá bá ráre tí bàbá ráre tẹ́ bá wá ń pe léré àwọn ọmọ yín náà ń wò yín o wọ́n á wò kẹ́yìn náà ráre wọ́n á ṣẹ̀ wá pe léré torí ó ní nǹkan kan tí ó jẹ́ pé kò sílé ẹni tí ó mọ̀ ẹ̀san ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sílé ẹni tẹ́san ò mọ̀ bí ò san láàárọ̀ á san lọ́sàn-án bí ò san lásán á san lálẹ́ ìwọ ọkùnrin tọ́jú ìyàwó ẹ̀ má sọ ìyàwó ẹ̀ dẹrú lílù tó ń lu ìyàwó ẹ̀ bígbà tó ń lu ìyá ẹ̀ ìwọ obìnrin fọkùnrin yẹn lọ́kàn balẹ̀ tí kú bá kú á ká ẹ lára ò tí kú bá dé gbogbo wàhálà tó ń fún ṣé bó ní bọ̀dá lé o nẹ́gbọ̀n lé má gbàgbé pé wọn náà bímọ ọkùnrin ṣé o fẹ́ fi ikú pa ọkùnrin yẹn láì tọ́jọ́ ni kí ló dé tó ń dọ̀gà sí ohun tágbára ẹ̀ ò tó torí pé kọ́ lè sọ pé o ti arrive ó lè arrive kó má wà alive má pa ọkọ ẹ̀ don't kill your champion don't kill your destiny helper don't kill your husband má fi bùkátà pa ohun tọkùnrin ńlá kọjá òun ṣe ohun tó kéré àtijọ́ àti mú owó school má pa ẹjọ́ ẹ̀ tó rò síta gbogbo ẹni tó ti rojọ́ fún tíjà bá parí ṣó máa lọ sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ ni. This is a journalist beside me Amaka we've been together for many years mi ò bẹ̀rù journalist torí mi ò ní aburú kankan tí ló bá dẹ̀ ṣe nǹkan tó kù díẹ̀ káàtó tí journalist bá kọ́ gbà á sára wọ́n correct ẹni kò ṣe wọ́n fẹ́ fi já ẹ bọ́ a lè ríra wa tán àwọn èèyàn ló máa ríra wa nǹkan tó bá rí ń pa wa tó bá correct káwa náà wọ́gbọ́n ká correct ẹ̀ stay tuned lórí ọ̀rọ̀ tí ó ń jà ràn-ìràn lẹ̀ lórí ọ̀rọ̀ first fruit mo máa padà ṣe fídíò yìí Sunday I'm bringing all of you first fruit mi ò ní kọ́ máa san táyé ẹ̀ bá wà san ṣùgbọ́n common sense ni pé 400,000 ló wà lọ́wọ́ ẹ̀ mọ́mí ẹ̀ dẹ̀ need 400,000 yẹn fowó lé ó dẹ̀ fẹ́ san first fruit 400,000 náà ló kọ́kọ́ wọ ọwọ́ ẹ̀ tó ń bá dẹ̀ sanwó lé mọ́mí ẹ̀ wọ́n máa lé ẹ jáde wọ́n máa lé ìyá ẹ̀ jáde ṣé first fruit ló máa kọ́kọ́ san ní àbówó lé mọ́mí ẹ̀ ọlọ́run ò ní ká má san ṣùgbọ́n kò dẹ̀ ní ká kò ń ṣe dandan ó sọ first fruit ṣé ìwé ayé ẹ̀ ìgbé ayé ẹ̀ ṣó bá tọmọ ọlọ́run mu ó san first fruit ṣébi tó ti rówó yẹn ṣó mọ́ ó san first fruit ṣé àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ tẹ́bi ń pa ṣó touch life wọn well èèyàn lè wò kí bóyá torí mo ti lówó ni mo ṣe sọ̀rọ̀ first fruit ṣẹlẹ̀ ò gbà mi wá lè mọ̀ bóyá ṣẹlẹ̀ àwa ò bá nínú ìlànà because àwa ti ṣírò pé ìwọ náà tó ń gbọ́ mi ó gba 1 million ó gbàdúrà láti last èèyàn kan wá fún ẹ ní 1 million gẹ́gẹ́ 1 million yẹn náà ló kó lọ church báwo ló ṣe fẹ́ sanwó school ọmọ báwo ló ṣe fẹ́ sanwó ilé first fruit ìdámẹ́wàá ọrẹ gbogbo ohun tó ń dá yìí kò gbé ẹ déjọba ọ̀run Muslim sọ pé ìwà ló máa kù wá kù tá a bá dé sáré àìrówó ìsan kò ní kó o má déjọba ọ̀run àmì sísan ẹ kò ní kó san ẹ́ láàárọ̀ kó san ẹ́ lọ́sàn-án kó san ẹ́ lálẹ́ àwọn kan ò san ó dẹ̀ san wọ́n láàárọ̀ ó san wọ́n lọ́sàn-án ó san wọ́n lálẹ́ a máa break ẹ̀ down wẹ́lẹ́wẹ́lẹ́ níbi ọ̀rọ̀ Cain àti Abel èso àkọ́kọ́ kò ń ṣe dandan ni kó jẹ́ owó a ti bá àwọn èèyàn kan níwájú náà tí wọ́n sọ pé dandan ni kò sọ bọ̀ question yẹn ni pé ọmọ kan béèrè lọ́wọ́ mi ó ṣe join church wa ó ní church báyìí lòun lọ bọ̀ wọ́n ti fẹ́ lé mọ́mì òun jáde ńlé owó tó wà lọ́wọ́ òun gẹ́rẹ́gẹ́ owó lé mọ́mì òun ni ṣùgbọ́n church tóun ń lọ táwọn ò bá san first fruit bẹ́ẹ̀ wọ́n náwọn lè má ṣàṣeyọrí lọ́dún yẹn mo ní pásítọ̀ yẹn ò ṣe ọ̀rọ̀ sọ wòlíì ò kì í ṣọ̀rọ̀ sọ àwa èèyàn la máa ń ṣì gbọ́ pásítọ̀ ò jẹ̀bi ìwọ ni kò ní common sense size of your head does not make you the headmaster mo wá béèrè lọ́wọ́ ẹ̀ kí ni bíbélì sọ nínú òfin àkọ́kọ́ bọ̀wọ̀ fún ìyá àti bàbá ẹ̀ kọjọ́ alẹ́ ẹ̀ kó lè pẹ́ ebi ń pa ìyá àti bàbá ẹ̀ ó kó first fruit lọ fún pásítọ̀ ebi ń pa àwọn òbí ẹ̀ wọn ò sanwó ilé ìyá tó bá lẹ síta ṣó máa padà lọ mo máa wá sọ fún yín tó ṣẹlẹ̀ níjọ́ kan níjọ́ tá a wà ní chọ́ọ̀chì wa níṣẹ́rí
ọmọbìnrin kan bá send message sí mi mo kà á ó ti máa send message sí mi ìjọ 20 ìjọ 30 50 máa send ẹ̀ tó bá náà ń broke ó kàn díjọ́ kan tó bá ní ó bá kọ lẹ́tà yẹn ó gùn gan tó bá débi àsọ ó ní dádì ìgbà tó ń wà ní church wa ní Ṣẹ̀rí ó ní wá send fọ́tò ìyá ẹ̀ fọ́tò ibi tọ́mọ yẹn sùn sí lẹ́ńlẹ̀ wọn ò rí lé gbé mọ́ ó dẹ̀ ti kó lọ Ìbàdàn ó wá ní pé gbogbo ipe ìgbà tó máa ń dáwó ní church yẹn ṣèbọ́ Ọlọ́run lòun máa ń sọ pé òun dáwó yẹn fún nísìnyí òun ò rówó ilé san òun ò rówó school san máa táwọn wà ní Ìbàdàn ọjà ò lọ mọ́ bó ṣe kúrò lẹ́kọ̀ọ́ pé gbogbo owó tóun ti dá sí church òun fẹ́ gbà padà mo mọ̀ pé tó bá jẹ́ wàá lẹ́rọ ara ni àbí olójú kòkòrò wàá ní ṣèbọ́ Ọlọ́run ló ṣe fún ẹjọ́ owó wo la pátá sẹ́ǹdì sọ́nà àwọn ọmọ ọjọ́ wa ní kí ló ń ṣe ṣèbó ṣe fọ́lọ́run ni ó ṣe máa sọ pé òun fẹ́ gbà padà mo dẹ̀ pé ẹni tó wà ní ìcháàjì church yẹn mo wá béèrè lọ́wọ́ ẹ̀ mo ní ṣe o ní proof ẹni lọ print ẹ̀ jáde o iye ọdún mẹ́rin bó ṣe ń transfer ẹ̀ gbogbo ẹ̀dẹ̀ jẹ́ 400 and kìíní kan mo ní ẹ fi fún ní 450,000 yes iye 3 years tó fi jọ́sìn church àti múlẹ̀ ayé le jù bọ́lọ̀gán ṣe mú fún wa lọ tí màá sọ tí kò nà mí kò bú mi kò fi mo rí ọmọ ẹ̀ wà ńlẹ̀ńlẹ̀ òun sùn lẹ̀ńlẹ̀ mo rí pé wọn ò rí lé gbé mo rí pé ìyá ò rí lé gbé ó dẹ̀ ní owó tóun dá sí church òun fẹ́ dá padà òun fẹ́ gbà padà kí ló le láti dá padà. ṣùgbọ́n ṣàṣeyẹ kó gbà padà ṣe máa ń gbarú ẹ̀ padà. òun ló ní àníyàn ẹ̀ pẹ̀lú Ọlọ́run ó lè gbà padà inú ìnira ló wà chọ́ọ̀chì tí ò bá ti lè bójútó ìnira ọmọ ìjọ tí ó lè wò pé nǹkan kan wà tó máa wá gẹ́gẹ́ bí àdánwò nígbà míì àmọ́ bóyá èmi la fi dánwò àmọ́ bóyá ká ní mi ò dá padà ọmọ yẹn lè padà sick kó kú kó tó sọ fọ́lọ́run pé kó tó send message pé òun fẹ́ gba owó tóun ti ń dá fọ́dún mẹ́rin padà ó máa ní nǹkan kan tó wọ̀ lọ́kàn èmi la fẹ́ fi dánwò bóyá ó jọ mi lójú mi ò sọ pé mo pé o mi ò sọ pé mo lówó o mi ò dẹ̀ ní kó má san first fruit sí church yẹ tó bá jẹ́ billionaire tó ti make owó wọ December ó lè pa 10 million níbẹ̀rẹ̀ ọdún kó lọ fún pastor church yẹ but ohun tí mò ń sọ ni pé first fruit kọ́ ló máa gbé ẹ dé ìjọba ọ̀run first fruit kọ́ ló máa jẹ́ kó jèrè ìjọba ọ̀run first fruit kọ́ ló máa kọ àkọsílẹ̀ pé ọmọ Ọlọ́run ni ẹ́ ìkejì bẹ̀ fi common sense sí gbogbo yín tẹ́ dá first fruit kí ló dé tí pastor náà kọ́kọ́ kó first fruit tó pa ń church ìjọ yẹn kó ń pín fáwọn aláìní ẹnìkan wá sọ pé bóyá torí mo ti dolówó mi ò nọ́rọ̀ torí mi ò tẹ́ ẹ mẹ́ni yẹn ó ń sọ létí mi ẹnìkan á ṣáà sọ̀rọ̀ kan ṣá èmi dẹ́ gbàdúrà fún wọn pé Ọlọ́run á bá mi fún wọn ní ọgbọ́n ayé wọn irú ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ ẹ ti mọ̀ pé irú wọn ló jókòó ti January a máa kọ́kọ́ gba gbogbo ọwọ́ wọn náà ẹ ti gbàgbé kí wọ́n máa sanwó school wọ́n máa sanwó ilé wọ́n máa